ẹjọ́ mo bẹ̀ yín ẹ má yẹ kí bàbá ṣẹ̀wọ̀n ẹjọ́ mo bẹ̀ yín ni Ajamade ní orúkọ mi fún àǹfààní ẹ̀yìn tí ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bàbá wa Kúnlé Ológúndú wọ́n release album kan ní last week níbi tí wọ́n ti sọ wípé àwọn ọmọ Suebebe wá bá wọn wọ́n ní wọ́n wá bá wọn pé wọ́n ní 28M ni àwọn èèyàn dá fún Suebebe pé níbo ni Agbala Gabriel kó ilé tó kù sí then wọ́n tún ní wọ́n wá béèrè pé ilé Suebebe àwọn fẹ́ gbà pé Agbala Gabriel fáwọn báwọn fẹ́ gba ilé Suebebe bá Kúnlé Ológúndú wá bẹ̀rẹ̀ sí pariwo tán ètò Agbala Gabriel wá wí tẹnu ẹ káwọn tó mọ nǹkan táwọn máa sọ ilé Suebebe ńkọ́ níbo ló gbélé Suebebe sí gbogbo owó tó wà lọ́wọ́ ẹ kó jáde o so báwọn yẹn sọ wá gbọ́rọ̀ yẹn àwọn blogger gidi àwọn àgbà blogger bíi ìyá mi ìyá alájẹ courtroom ó wá bẹ̀rẹ̀ sí drag bàbá ó wá sọ̀rọ̀ sí bàbá pé bàbá wa Ológúndúdú kò yẹ ká máa báyìí nídìí irú nǹkan bíi eléyìí báwo lẹ ṣe máa dédé bẹ́ síta tẹ́ máa béèrè ilé lọ́wọ́ Agbala Gabriel láì tiẹ̀ kọ́kọ́ béèrè bọ́rọ̀ ṣe jẹ́ tí wọ́n sọ fún yín pé Agbala Gabriel ló sì ń control ilé yẹn ni tí wọ́n sọ fún yín pé ìwé ilé yẹn wà lọ́wọ́ Agbala Gabriel ni tí wọ́n sọ fún yín pé 28M tẹ́ ń sọ ẹ̀ ni wọ́n dá fún Agbala Gabriel ni àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí kan bàbá lábùkù àwọn wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí kódà blogger mi tó yẹ kó sọ̀rọ̀ tó tọrọ sọ sí wa gan sọ̀rọ̀ sí bàbá ṣùgbọ́n bàbá wá jáde wọ́n wá release second album wọ́n wá pè ní Suebebe part 2 bàbá tó wá sọ àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ yàn nàná torí nínú part 1 yẹn lẹ́yìn bàbá sí part 1 àwọn nǹkan tó kó àwọn jọ pọ̀ wọ́n ní àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn pé àwọn fẹ́ gbé bàbá lọ ilé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ tó ṣeé ṣe kí bàbá sanwó ìtanràn fún Agbala Gabriel tàbí kí bàbá lọ ẹ̀wọ̀n bí ọdún 5 kò pọ̀ so ẹ̀rù wa ń ba gbogbo wa ẹ̀rù ń ba bàbá gan ṣùgbọ́n mo gbọ́dọ̀ fi ọgbọ́n wa sọ̀rọ̀ ẹ̀ báyìí pẹ̀lú analysis tí mo fẹ́ sọ fáwọn ẹlẹ́yìn tẹ́ mọ̀ bí mi àti bàbá ṣe jẹ́ wọ́n dà pé ẹ mọ̀ Ìlàrẹ́ ni bàbá Ìlàrẹ́ ni mí ṣe rí pé ọ̀rọ̀ ó sọ sí mi lẹ́nu buyọ̀ sí because tí mo bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn ẹ̀ máa sọ pé tó pé jẹ́ bàbá ẹ̀ ni tẹ́ n bá dẹ̀ sọ̀rọ̀ jù bàbá máa sọ pé mo rí àwọn fín ẹjọ́ ẹgbàá bí mo ṣe sọ bá mi àjẹbí àjọjẹbí torí mi bọ́ sọ pé ẹ jẹ̀bi number 1 olóyè ní nífẹ̀ẹ́ olóyè ní Ìlàrẹ́ ara hàn táwọn wò lójú ní number 2 àgbà akéwì ní tí mo ní èrò wípé iṣẹ́ ìyé yín gan ẹlẹ́fẹsẹ̀ ìlú wa lọ́wọ́ torí nǹkan tẹ́ ẹ ṣe bàbá kò ní jẹ́ káwọn èèyàn ní ìgbàgbọ́ náà wà akéwì mọ́ pápá wa ta ṣe ń bọ̀ wọ́n ní wọ́n ṣe máa ń sọ owó tó nìyẹn irọ́ wọn pọ̀ jù damages àkọ́kọ́ tí kíní kọ́kọ́ tó ń bá àwọn akéwì nìyẹn tẹ́mi kan gbọ́dọ̀ sọ̀rọ̀ torí akéwì pọ́nbélé ni mí bá mi àjẹbí o àkọ́kọ́ ṣẹwárí nínú rẹ́kọ̀dì bàbá wa ṣe bàbá wa ń sọ fún àwọn èèyàn wípé táwọn pé Agbala Gabriel ní olè ni tí báwọn kàn béèrè ibi tó gbélé sí àti owó ọwọ́ ẹni èwo lọ́rọ̀ ẹ̀sùn bá lórúkọ jẹ́ńbẹ̀ bàbá tí wọ́n bá ń fa ìfẹ́ lójú wọ́n lè pè é lóòótọ́ pé ẹ̀bà Agbala Gabriel lórúkọ jẹ́ torí bẹ́ẹ̀ ṣe ń pariwo oúnjẹ yẹn wí ń bọ̀ ló gbélé sí o gbélé jáde o ó ti jẹ́ káwọn èèyàn máa àwọn kan ti bẹ̀rẹ̀ sí ṣépè fún Agbala Gabriel àwọn kan ti bẹ̀rẹ̀ sí pè lórúkọ tí ò jẹ́ táwọn èèyàn náà rò pé lóòótọ́ ni ò gbélé Suebebe sílẹ̀ kódà àwọn tó wá mọ̀ òótọ́ wípé Agbala Gabriel ti gbé ilé fún àwọn ọmọ Suebebe àwọn yẹn tún ti bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dà ọmọ Suebebe sẹ́ni pé kíní ọ̀rọ̀ yẹn ti fẹ́ da ìgboro rú àwọn kan ti fẹ́ kórìíra Agbala Gabriel àwọn tó mọ̀ wípé ilé òsì lọ́wọ́ Agbala Gabriel àwọn tó mọ̀ wípé ilé wà lọ́wọ́ àwọn Suebebe àwọn náà tún kórìíra àwọn ọmọ Suebebe pé lẹ́yìn ìgbà tí arákùnrin gbélé fún yín tán kílẹ̀ tún fẹ́ ṣe pé kíní yẹn ẹ ti fi dànkan rú ẹ jẹ́ nǹkan yàn náà ìyẹn fún yín bá mi ẹ má bínú o bàbá mo bẹ̀ yín o ẹ má bínú o mo fi èṣù Ìlàrẹ́ bẹ̀yìn mo dẹ̀ fi bàbá lọ́ta bẹ̀yìn mo fi tẹ́wọ́ gbadé ayọ̀ ọlọ́fin mo dẹ̀ fi bẹ̀yìn ẹ bá mi mo má ṣe sọ̀rọ̀ ẹ mi ì torí yín fín o ṣùgbọ́n mi ì gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ torí sẹ́tìmí náà ń ṣe ni oye yín onu jẹ́ kí n sọ pé àjọ jẹ̀bi ni lórí mi gbọ́dọ̀ sọ pé bàbá mi jẹ̀bi ṣàwárí ìkejì bàbá nínú nǹkan tẹ́ ẹ tún sọ táwọn èèyàn tún wọ́ọ̀dì yín fún táwa gbọ́ tèmi náà fẹ́ yàn nànà ni pé ẹni ọ̀rẹ́ yín ni Suebebe pé kó dẹ̀ ń lẹ́mu lọ sọ́dọ̀ Sani Ade àwọn èèyàn wá sọ wípé ẹ pè yàn ní ọ̀rẹ́ yín ẹ mọ nǹkan kan pẹ̀ nígbà tá a rẹ̀ ò yá ǹjẹ́ dìde kẹ́ ẹ lọ wò ǹjẹ́ tẹ́ ẹ dìde kẹ́ ẹ lọ wò rí ẹ lọ wò bàbá
ó fún wa lọ́dọ̀ Agbala Gabriel ǹjẹ́ fọjọ́ kan pèrí fọjọ́ kan pèrí pé báwo la rẹ̀ nígbà tó dá papòdà ǹjẹ́ mọ ibi tí wọ́n sín sí mọ ibi tí wọ́n sín sí ẹ̀dẹ̀ náà ọ̀rẹ́ yín ni tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀rẹ́ yín ni kò yẹ kẹ́ kùnà níbẹ̀ yẹn nǹkan táwọn èèyàn ń sọ nìyẹn o táwọn ọmọ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kẹ́ mọ̀ adẹ̀jọ́ jẹ̀bi lórí ọ̀rọ̀ yẹn bàbá torí nǹkan tẹ́ ẹ mọ̀ dénì tí wọ́n fẹ́ ṣàlàyé fún yín àti fún ọmọ Nàìjíríà tẹ́ ẹ̀ ń wò mí ìwé ilé ò sí lọ́wọ́ Agbala Gabriel o nígbà tí bàbá papòdà táwọn tó mọ bàbá Fẹ́mi tó yọjú sí Agbala Gabriel Fẹ́mi tí ó lọ tí tó padà post pé ìyá òun gbé òun ṣépè pé kí lòun lọ ṣe níbi òkú Suebebe tó post nígbà yẹn gbà tó débẹ̀ bó ṣe débẹ̀ ni Agbala Gabriel àtàwọn ẹbí kọ̀ọ̀kan tó yọjú pé báwo ni ta fẹ́ gba ìwé lẹ́nu yín torí òun fẹ́ sọ lẹ́nu Agbala Gabriel dẹ́ gbé ìwé lé yẹn fún Fẹ́mi ọmọ Suebebe lójú àwọn ẹbí ilé yẹn ni wọ́n dẹ̀ sin Suebebe sí lẹ́yìn ìgbà tó ti wá gbé ìwé lé fún ọmọ Suebebe tí wọ́n dẹ̀ Suebebe sí ilé yẹn wọ́n ẹ̀ tí bàbá tí wọ́n fẹ́ ń jáde wípé níbo làgbà Gabriel gbélé sí tẹ̀sírísì táwọn èèyàn fi ń bú bàbá yẹn tó bàbá tẹ́ bá àwọn èèyàn kan ń yọ ọ̀pọ̀ lára yín ìjẹ́ táwọn èèyàn fi ń bú yín nìyẹn kódà ìyálájẹ pé Fẹ́mi wọlé tí mo gbọ́ fúnra mi tó dẹ̀bẹ̀ lọ́wọ́ pé Fẹ́mi ń gbọ́ ìwé lé ńkọ́ Fẹ́mi ní ọwọ́ òun ló wà o wọ́n ní báwo ló ṣe ó ní ọmọ Suebebe ló ń wo níbo ni wọ́n sin bàbá sí ó ní ilé yẹn làwọn sísìn wọ́n ní ǹjẹ́ Agbala Gabriel pé yín pọ́n fẹ́ gbalé padà ní Agbala Gabriel kẹ̀ pé kó dàbí ẹbí àwọn ló ṣe ń ṣe kó àwọn tó sin bàbá gan ló ti kó wèlé sílẹ̀ pé tó lóun fẹ́ wàhálà pé ó ti yọ̀ǹda ilé fún àwọn o ó yọ̀ǹda ilé fún àwọn pé ilé òsì lọ́wọ́ Agbala Gabriel yẹn Fẹ́mi ọmọ Suebebe tí mo gbọ́ lórí program Ìyálájẹ fúnra mi Ìyálájẹ wá sọ fún bàbá ológun wá sọ nínú rẹ́kọ̀dù wọn wípé àwọn ò ní láti ṣe research kankan káwọn tó jáde sọ̀rọ̀ torí professionalism àwọn pé kátẹ̀ wá sọ wípé àwọn ọmọ Agbala Gabriel ti kówé lé fún àwọn ọmọ Suebebe kan ṣé ọmọ kan ní Suebebe ṣé ìyàwó kan ní Suebebe fẹ́ ni ṣáwọn ìyàwó tó kù ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ ni nǹkan tí bàbá ológun sọ ní pàtí tó sọ ni o ṣé àwọn ìyàwó tó kù náà ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ ní sáwọn ọmọ tó kù ní láti claim property ni àwọn èèyàn wá ń béèrè lọ́wọ́ bàbá èmi náà ń béèrè lọ́wọ́ bàbá àwọn ọmọ tẹ́ ń sọ yìí Suebebe fi ṣàìsàn wọn yọjú ìyàwó Suebebe ṣàìsàn àwọn ìyàwó tẹ́ ń sọ ò yọjú Suebebe papòdà àwọn ọmọ tẹ́ ń sọ wọn yọjú wọn mú lórí bàbá wọn wá fẹ́rúfẹ́rú wọn wá fi ẹ̀pẹ̀ fún ẹ̀pẹ̀ àwọn sọ wípé àwọn wá ilé kiri àwọn gbowó kiri báwo lè ṣe létí àwọn ọmọ Nàìjíríà náà báwo lè ṣe létí àwọn ọmọ Nàìjíríà ìyàwó tó fi ọkùnrin sílẹ̀ nígbà tó ń ṣe àìsàn tó yọjú ọkùnrin yẹn kú wọ́n sọ fún àwọn ọmọ pé wọ́n bí wọn dákan débẹ̀ àwọn ọmọ yóò dẹ̀ débẹ̀ ẹ wá ń lọ ń dá Agbala Gabriel pé èyí ń bọ́ ló gbélé bàbá yín sí ẹ̀yin náà ìwúrọ̀ rẹ̀ bàbá sẹ́ni pé ìjẹ̀bi lẹ́ ń jà bàbá tó wá sọ̀rọ̀ kan pé ṣe bí Suebebe sọ wípé ìdí ẹ̀ táwọn ọmọ àtìyàwó fi wá ní wípé torí pé òní Agbala Gabriel kọ́lé fún Sado kò kọ́ ibẹ̀ yẹn ló kọ sí àwọn ọmọdé dáhùn ò lè wá síbẹ̀ bàbá ń bolẹ̀ ti gbọ́ tó Suebebe sọ pé gbàtà Agbala Gabriel gẹ́gẹ́ tó lọ gbé ló ti sọ pé àwọn ọmọ àtìyàwó ti kọ́ sílẹ̀ wọn dá sí wọn ṣé torí lẹ́nu wọn ṣe dá sí torí pé Agbala Gabriel kọ́lé Sado ni bá mi kò yẹ káwọn èèyàn máa rí yín fún mi táwa bá wà torí àmọ́ ọ̀rọ̀ báyìí mi mọ ọgbọ́n tí mo lè dá sẹ́yìn pé ẹ̀yin náà ẹ ṣe àwọn àṣìṣe tó pọ̀ bàbá ẹ ṣe àwọn àṣìṣe tó pọ̀ àwọn tó ń béèrè ọ bàbá pé ó dáa ẹ ní àwọn ọmọ tí Suebebe síbì kan ló sọ̀rọ̀ àbí kí ló orúkọ wọn bàbá ní àwọn ọmọ orúkọ ẹ̀ pé ó kàn pé àwọn ni bàbá ní àwọn ọmọ orúkọ ilé tó pè wọn náà ọmọ Suebebe o àwa ni ó dáa tẹ́ bá sáà mọ orúkọ ẹ̀ ẹ fún wa ní torí ẹ fún wa ní nọ́mbà ẹ̀ tàbí ká bá wa pè kó jáde kó identify rẹ̀ ká mọ̀ bóyá eléyìí tá a gbélé fún ló padà jáde ìyẹn Fẹ́mi tó gba dọ́kúmẹ̀ntì sọ́wọ́ àbí mi bàbá sọ wípé bàbá ní unknown number ní pé private number ló fi pa àwọn pàwọn òde save nǹkan tí bàbá sọ nínú rẹ́kọ̀dì yẹn nìyẹn ẹ̀rí tí sáwọn èèyàn fi ń bú bàbá tán sípò fún bàbá bẹ́ẹ̀ ó dẹ̀ ń dùn mí ó ń dùn mí bàbá torí ibi tá a bá nírú mi sí tẹ́ ní àjànàkú akéwì sí kò yẹ káwọn kan gbin ká má jáde fún wọn lésì pẹ̀lú ewì àmọ́ ọ̀rọ̀ yìí tábà fẹ́ jíjẹ̀bi àjànàkú gbọ́ mi tábà fẹ́ jọ jíjẹ̀bi ọ̀rọ̀ yìí àgbọ́dọ̀ fọgbọ́n ká fi sí ni àgbọ́dọ̀ fọgbọ́n sọ̀rọ̀ ẹni báwo lè máa sọ pé ọmọ Suebebe kan pè
ó béèrè ilé ó ní ká béèrè ibi ilé tí wọ́n ti kó dọ́kúmẹ̀ntì ẹ̀ sílẹ̀ fún Fẹ́mi ọmọ Suebebe ẹ̀ wá ní ọmọ Suebebe míì pé ẹ̀yin ò dẹ̀ kọ́ sì wádìí kẹ́tẹ̀ kọ́ pé Agbala Gabriel pé Agbala Gabriel báwo ni mo máa gbọ́rọ̀ kan tí bàbá sẹ́yìn ò sí Nàìjíríà láti ọjọ́ ẹ̀ ni pé gbọ́ kí ló ṣẹlẹ̀ Agbala Gabriel ọmọ ọgbọ̀n ọdún ni ọmọ ló jẹ́ sí yín kò jọ mọ́tẹ́ máa pè pé mo gbọ́rọ̀ kan instead tẹ̀fi jáde tẹ̀fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá tí wọ́n sọ̀rọ̀ kan tán ló fẹ́ padà tó sọ Oríyọmí lẹ́nu pé nínú ewu yẹn ní pàtó yẹn mo gbọ́ fúnra mi ká ní ẹ pé ṣe bí ojú wa ló ṣe nígbà tọrọ Muyideen ṣẹlẹ̀ ká ní kì í ṣe Oríyọmí tó pariwo jáde àbátírì ìwé ilé Muyideen gbà fún ẹ wọ̀rọ̀ yẹn àwọn èmi kan fẹ́ bìrọ̀ bàbá lọ́jọ́ tí wọ́n kó ìwé ilé fún Muyideen Agbala Gabriel sọ pé òun ti pe Muyideen pé wá gba ìwé ilé ẹ̀ Muyideen sọ pé ẹ̀sìn kò dání point number 1 bàbá sẹ́ gbọ̀ngbà yẹn ni point number 2 lọ́jọ́ tí wọ́n jọ̀dọ̀ Oríyọmí ẹsẹ̀kẹsẹ̀ tó Oríyọmí béèrè ìwé ilé Muyideen Agbala Gabriel kó fún ó mì pé ó ti ṣe ìwé yẹn fún Muyideen tẹ́lẹ̀ tó bá yẹ pé kò ṣe fún ṣẹ́ńpá sọ wípé ó dáa màá kó wá lọ́la ọ máa kó wá lọ́túnla àtúmọ̀ pé bí ọ̀sẹ̀ fẹ́ lọ sí ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ ló kó fún ó túmọ̀ sí pé orúkọ Muyideen ti wà lórí ìwé ilé yẹn tẹ́lẹ̀ wọ́n ẹ̀ tẹ́tí fún wa tún padà lọ sórí ọ̀rọ̀ yẹn pé torí Oríyọmí ló jẹ́ kárí ìwé lígbà fún Muyideen bàbá definitely ejò náwó lórí ọ̀rọ̀ yìí ejò ní ọwọ́ lórí ọ̀rọ̀ yìí so bọ́ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn fún ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá bíi tiwa tẹ́ ń gbọ́ pé àwọn yẹn ń ṣèpè fún bàbá ọ̀tẹ́ gbọ́ pé àwọn yẹn sọ pé àwọn kan kó àwọn jọ pọ̀ pé àwọn fẹ́ pe bàbá lẹ́jọ́ Agbala Gabriel kò tí ì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ pé ọjọ́ tí Muyideen kan kò tí ì fèsì àlàyé kan kọjú sí nǹkan tó ń kọjú sí ni wọ́n gbọ́ àwọn kan ló sọ pé àwọn fẹ́ pe bàbá lẹ́jọ́ pé àwọn fẹ́ kí bàbá ṣẹ̀wọ̀n tàbí ká sanwó ìtanràn pé wọ́n bà Agbala Gabriel lórúkọ jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o ṣùgbọ́n kí wọ́n ní ìmọ̀ràn mi fún bàbá bá mi ẹ dàbọ̀ ẹ má tún ṣe irú àṣìṣe ìmọ̀ bó bẹ́ẹ̀ ni mi tó sọ̀rọ̀ sí o mi tó sọ̀rọ̀ sí o ṣùgbọ́n bí ọ̀rọ̀ Bíbélì mo tẹ̀lé o ó ní ẹ má ṣe bá àwọn alàgbàwí ṣùgbọ́n gbà wọ́n níyànjú yẹnjú mọ́ ń gbà yín o torí àkọ́kọ́ bàbá ọba kéwì ní àṣìṣe tẹ̀yìn bá ti ṣe ó máa ṣàkóbá fún àwa kéwì tàwa lẹ́yìn yín sẹ́yìn pé tẹ́ bá wò gan nísìnyí báyìí ewì ayé òfin bẹ́ẹ̀ náà ní ewì mọ́ nítorí àṣìṣe tẹ̀yìn tẹ́ wà wájú ti ṣe àwọn ti nígbà pé bẹ́ẹ̀ sì máa ń parọ́ wọn nìyẹn pápá tí ọ̀rọ̀ òṣèlú dé olóṣèlú kan máa sọ pé bá mi bú lágbájá bá mi bú òṣèlú mi táwọn kì í ṣèwádìí tu àtúrò owó táwọn fẹ́ gbà kò jẹ́ káwọn èèyàn ní ìgbàgbọ́ ní wa mọ́. sọ ẹ tún mo yé France Agbala Gabriel tá a máa lùsì báyìí tí àwọn tẹ̀ ní tẹ́sẹ̀ ewì mọ́ táwọn ní àwọn bẹ́ẹ̀ sì máa ń parọ́ yẹn so ìyá alájẹ gan sọ ìyá alájẹ níbi gbogbo ọ̀rọ̀ táwa kéwì jẹ́ máa ń sọ bí a bá ti máa ń parọ́ máa wòyàn lélẹ̀ torí rọ́lá pamọ́ Agbala Gabriel báyìí àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì bàbá mo sọ Agbala Gabriel ò ní relẹ̀ gbogbo àwa tí à ń gbèrò kí ọmọkùnrin relẹ̀ kí la fẹ́ gbà ń bẹ̀ ìdí ẹni wípé ìjọ mọ̀ bíyá ọmọ ìlú ẹ ọmọ àdúgbò ẹ ọmọ ẹbí ẹ ọmọ ọ̀rẹ́ ẹ àbúrò ẹ ọmọ ẹ lọ́lọ́run sì máa lo Agbala Gabriel fún lọ́la ìjọ mọ̀ ẹ mú iye yẹn tó sì wà ní church Agbala Gabriel tó wà lórí queue báyìí pé kó sún káwọn sáwọn yẹn lè gbàdúrà fún yín bẹ́ẹ̀ fẹ́ dojú gbogbo nǹkan rú yìí ẹ mú yẹn tọ́nà tó Agbala Gabriel lóòótọ́ nǹkan ló ń owó yẹn ṣùgbọ́n òun lágbẹ́nu sọ àwọn èèyàn lọ́dọ̀ àwọn tó ń fi owó yẹn ránṣẹ́ lókè òkun àwọn tó dẹ̀ fowó ránṣẹ́ òde ní ara ń tà wọn tó tọ́jú mi pé mo sọ àwọn tó wá ń pariwo Agbala Gabriel ó ń jẹ owó ní o Agbala Gabriel ó ń ṣe kíni ọ̀pọ̀lọpọ̀ ní òdà tọ́rọ́ rí ní òdà kọ́bọ̀ rí ìjọ ok sọ ọ̀gọ́ Oríyọmí sọ dáwó fẹ́ẹ̀nì bọ̀dì rí ní àwọn Agbala Gabriel gbé sórí program ẹ̀ Babalógun ló ṣe dáwó rí àwọn àfa ẹ̀fọ́lọ́nsọ àfa ajígìnrin wọjà sọ dáwó rí kò dáwó rí so àwọn tó ń dáwó sọ pé ara tàn wọn sọ pé Agbala Gabriel máa jẹ lára wọn ibi tí wọn bá ti ṣe náà lèyàn ti máa ń jẹ bígbà tí ọ̀gọ́ Oríyọmí sọ pé Agbala Gabriel lu Muyideen náà lò kò sí èyí tó kàn yín ibi tí wọn bá ti ṣe lèyàn ti máa ń jẹ tèmi náà bá ní foundation lọ́la èmi náà máa jẹ ẹ mú yẹn tí aláìyẹn yẹn ń bọ́ ni ibi kọ́kọ́ tó máa rówó ẹ̀ ni so kò sí ètò kẹyìn ńlá small ìjọba ṣàtì táwọn tó bá ń gbẹkún jọjọ ẹ bá ti rẹ́rìn jáde kò sí ètò kàn wá ẹja fi sílẹ̀ ká máa gbàdúrà náà lọ́wọ́ ni pé ká máa nírú àwọn èèyàn bẹ́ẹ̀ láwùjọ wa ká máa pọ̀ sí ni ẹ jẹ́ ká máa gbàdúrà kí àwọn èèyàn bẹ́ẹ̀ máa pọ̀ sí láwùjọ wa ni ká máa dínkù pápá ní ìdíṣẹ́ ìrànṣẹ́ nǹkan tó yìnbó fi yàtọ̀ nìyẹn àwọn nǹkan gbàgbé pé owó ló níìdì nínú ìṣòro àwọn èèyàn kì í ṣàdúrà nǹkan tó yìnbó fi yàtọ̀ nìyẹn o òyìnbó ní ẹni tẹ́bi ń pa Nàìjíríà lè máa ti ẹni tẹ́bi ń pa ebi ń pa ẹ máa dọ́dọ̀ pásítọ̀ pé pásítọ̀ kò sówó lọ́wọ́ mi ìrówó ṣe bísínẹ́sì pásítọ̀ wa ni ẹ jẹ́ àgbàdúrà àgbàdúrà náà ẹ̀mí mímọ́ fún mi pé ẹ lọ sínú bíríbírí ọjọ́ méjì tàbí àwẹ̀ fún 21 days
èyàn ní kò sówó lọ́wọ́ tó máa fi ṣe business ẹni kò lọ bí 3 days or 7 days tó yẹ kó sówó tó máa fi break instead of ká gba owó fún pé gba owó kó lọ fi ṣe business ọ̀tá bá ní èèyàn ní sọ̀rọ̀ àti tó lè ràn lọ́wọ́ òun ló wà tẹ́tí àwọn èèyàn lẹ́nu láti ìjọ tí wọ́n ti bí mi ẹni mi ó ti gbó sórí òkè ọlọ́run gbódùn lọ́wọ́ sí mi ọlọ́run gbádùn dìde ọlọ́run tí aláàánú wà tí wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀ pàlàpàlàpà nǹkan tó yìnbó fi yàtọ̀ nìyẹn nǹkan tó yìnbó bá mọ̀ pé o need wọ́n máa ṣe kì í ṣe gbogbo ẹni pé àdúrà ṣiṣẹ́ o gbogbo nǹkan ló ní àyè tiẹ̀ irú system yẹn Àgbàlá Gabriel ń ṣe tinú wa ń dùn sí ẹjọ́ àti pé iṣẹ́ abẹ ló jẹ nínú nǹkan tó ń ṣe ṣùgbọ́n kò rí owó náà pásítọ̀ mi wọ́n á ní kó lọ́ọ́ máa tún gbàwẹ̀ ẹni àwọn padà kú sórí àmódì yẹn ṣùgbọ́n tó bá jẹ́ iṣẹ́ abẹ ló jẹ tó ní ìdówó Àgbàlá Gabriel dẹ̀ ń ṣe kí ni ó ń bá wọn ṣe pé ok ẹja dìde náà lọ́fẹ́ nìyí ṣé kò dání ọ̀gá mi Oríyọmí náà tẹ̀lé yìí ipa tí wọn náà dì mú pé wọ́n ń kàfẹ́ tọ́mọ ènìyàn wà lẹ́tàlẹ̀ ipa gidi ni tá bá lè rí nílẹ̀ Yorùbá tá bá lè rí 20 Oríyọmí nílẹ̀ Yorùbá tó tòrò gbà lọ tá bá lè rí 100 níbo Nàìjíríà àtòrò ipa gidi náà ni ṣùgbọ́n ẹ̀yin ènìyàn ẹ má fòrí wọn gbára àbámi lórúkúdú náà tẹ̀lé yìí ajàfẹ́tọ̀ mẹ̀kúnnù ni wọn agbẹnusọ mẹ̀kúnnù ni wọn àwọn náà ti jà ká tó bí àwa làwọn ti ń jà fún mẹ̀kúnnù tó ti kó ipa ribiribi so ẹ̀yin tẹ́ bá lọ bá bàbá ológúdú tẹ́ǹtì wọn pọnpọn ẹ̀ ṣọ́ra yín tó bàbá náà ti ń dàgbà so ṣùgbọ́n bàbá ẹ kíyèsí ara ẹ má yẹ kẹ́nìkan tí ń pọnpọn pàápàá ẹ má yẹ ká wà tá a fẹ́ràn yín ẹ má yẹ ká kórìíra yín kí àwọn àkọ́ àjọ pé wọn bí wa dá ká wojú yín ẹ pé mi gan mo ń fọgbọ́n gbọ́rọ̀ kalẹ̀ ni kódà àgbà sí Alájẹ gan sọ̀rọ̀ Alájẹ náà fọgbọ́n gbọ́rọ̀ kalẹ̀ ni torí ẹdín kéwì kan tó bí ọ̀pọ̀lọpọ̀ ọdún wa ṣùgbọ́n ọlọ́rọ̀ Àgbàlá Gabriel yìí ẹ̀bọ́ lẹ̀ ń bẹ̀ sà torí Ọlọ́run ń lò fún àwọn èèyàn àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe àti Haúsá àti Ìgbò lọ́lọ́run lo aláyẹ Ọlọ́run kàn dídí gbé máa yẹ kalẹ̀ ni so àdẹ̀fẹ́ kó ṣubú kò dẹ̀ ní ṣubú lágbára Ọlọ́run afẹ́ kí wọ́n máa pọ̀ sí ni kọ́nà tó máa gbẹ́rù wọn dìde bí kàstàlátì ṣúgà Ọlọ́run jẹ́ kó náà ṣubú gbogbo àwọn tó wà ní ọ̀nà yẹn wọn ní ṣubú lágbára Ọlọ́run ó jẹ́ bọ́ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ o fẹ́yìn tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ mọ̀ tọ̀rọ̀ dé dúró ó jẹ́ bí ọ̀rọ̀ ṣe jẹ́ àwa mọ àwọn ọmọ ṣé bèbè ń wo pé bàbá ní ọ̀nà nọ́mbà náà fi pe àwọn o báwo ni ọ̀nà nọ́mbà náà ṣe máa pè tẹ́ ẹ̀ máa believe bí àwọn ènìyàn ò tẹ̀ kì í ṣe bí ṣé bèbè bí àwọn kì í ṣe ọmọ ṣé bèbè bí ara wọn tí wọ́n fẹ́ kí Àgbàlá Gabriel kó ṣubú ni tọ́jú òpó ọ̀nà wo làwọn máa gbà tán fi ọ̀nà nọ́mbà pè yín tẹ́yìn náà dẹ̀ farabalẹ̀ tẹ́sí wádìí tẹ́kẹ̀ jáde. mo ṣe máa ń sọ̀rọ̀ yìí ilé yẹn ni wọ́n sin ṣé bèbè sí dọ́kúmẹ́ǹtì ilé yẹn wà lọ́wọ́ Fẹ́mi ọmọ ṣé bèbè Àgbàlá Gabriel ò dẹ̀ dá sí mọ́ kódà ilé yẹn ò tún wá sínú compound church Àgbàlá Gabriel sẹ́ ń gbọ́ mi ilé yẹn ò sínú compound church ẹ̀yìn compound ilẹ̀ mẹ́ta Àgbàlá Gabriel rà làwọn fún rẹ̀ ló dálé láti máa fi dáṣà àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ òun fẹ́ máa fún àwọn èèyàn ni bó ṣe jẹ́ nìyẹn Adomade lórúkọ mi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi follow page mi ẹ subscribe sí YouTube channel mi Adomade TV ire ó dàbọ̀.